ẹ já farabalẹ̀ mọ́ kí n pẹ́ káàbọ̀ padà à ń tẹ́ tún fàájà ò sí ń bẹ̀ ojú láì nírú ẹnu láì níyọ̀ bí èèyàn bá rẹ̀kẹ́ ìyàwó ọdẹ ẹ̀yẹ kọ́ mọ̀ wípé ìkan ní láti tóbi jù kan lọ fún ẹran jíjẹ ìlú Ìbàdàn ti gbàlejò kọ̀sẹ̀lẹ̀ rí òní kọ́ ni wọ́n gbà á wọ́n ti ń gbàlejò kọ̀sẹ̀lẹ̀ rí láti bí ọjọ́ bíi mélòó kan látàrí ìtàn tó fẹ́ kọra rẹ̀ nílẹ̀ Ìbàdàn oore ọ̀fẹ́ aláìlẹ́gbẹ́ tí ò papọ̀ tí ò tó jẹ́ wípé ìdàgbà ni máa ń wá. ìlàrí kìí ṣe ní gbogbo ìgbà. pàápàá tó jẹ́ wípé kéèyàn láǹfààní láti di ipò kànrìn mú nínú òṣèlú kó tún àdọ̀ba kì í wá sọba àlú lásán o ọba ilẹ̀ Ìbàdàn sẹ́nétọ̀ gómìnà ọba Rasheed Adéwọ̀lú Ládọjà kẹ́ni tí ẹ rí nípa ìgbésí ayé bàbá yìí. bẹ́ẹ̀ ni mo mọ̀ kí ẹ̀yin olólùfẹ́ wa lẹ́ẹ̀kan sí i ṣe orí tí ó dàdé. inú agogo dẹni ti wá. èyí tí ó lè jìgbà lẹ̀kẹ̀. inú agogo dẹni. àti olùmọ̀sáàjì àsọ̀bà ti tanná yanranyanran. bẹ́ẹ̀ ni. mo kí gbogbo ọmọ ibi ilẹ̀ Ìbàdàn gbogbo olùgbé ilẹ̀ Ìbàdàn ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́. ní ẹ̀yìn Ìbàdàn mi sí ọkọ̀. mo kí kábíyèsí mo kí gómìnà Ṣèyí Mákindé tìpínlẹ̀ Ọ̀yọ́. ó kú àlejò. ó kú àlejò. ààrẹ ti balẹ̀ Ìbàdàn. sẹ́rí n tó dáa jù fún èèyàn láyé wọ́n ní ẹ má bàgbà jẹ́ o ibà kàn yín lọ́la. bẹ́ẹ̀ ni. ó láwọn kankan tẹ́ pé máa wú mi lórí nípa gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ nígbà kan rí tọ́jú Olúbàdàn tilẹ̀ Ìbàdàn báyìí lọ́wọ́lọ́wọ́. láyé ìgbà tí bàbá Odùgarí Odùlànà tí wọ́n jẹ́ Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ẹ wo ní ìpele tá a fẹ́ wo kínní bàbá Odùgarí Odùlànà wọ́n wá láti Lágelú local government níjọba ìbílẹ̀ Lágelú lẹ́kan bàbá Kúyẹ̀ Ọmọwálé Kúyẹ̀ wọ́n wá láti Lágelú local government ọmọ apatẹrẹ ní Kúyẹ̀ tán jẹ́ òsì Olúbàdàn wọ́n padà di ọ̀tún Olúbàdàn ọmọ gbé eléré ládùn ní bàbá bàbá ti bí síbẹ̀síbẹ̀ Ládọjà ó jẹun tó lọ́wọ́ torí pé igun tí àwọn yẹn ti ń jọba nílẹ̀ Ìbàdàn igun mẹ́rẹ̀ẹ̀rin ni bí wọ́n ṣe nílé ni wọ́n lóko Ládọjà yìí ṣe tó jẹ́ ẹlẹ́yàmẹ̀yà tàbí eléyìí lọ́jọ́ látàpọ̀ ọ̀dọ̀ mi tó bá ti ń ṣe dáadáa ìyìn rẹ ni ó wà tó bá ṣàìṣe dáadáa yóò kìlọ̀ fún ọ kì í ṣe lẹ́yìn ó ti ní àwọn àpẹẹrẹ àmúyẹ àgbàlagbà nígbà tí bàbá ò tí ì dàgbà ni wọ́n ti ń ṣe bí àgbà àwọn àkọọ́lẹ̀ tó dáa àwọn nǹkan tó jẹ́ pé àwòkọ́ṣe eré ẹ wo àsìkò ìgbà tí kó tó dípò kan Olúbàdàn tí wọ́n ẹ̀sẹ̀ fẹsẹ̀ pa ọba Awólabí Ọlákùlẹ́yìn tí wọ́n darapọ̀ mọ́ abala wọn ní ọjọ́ keje oṣù keje lọ́dún yìí nígbà tí àwọn kan gbéra wọn jọ tí wọ́n wà lẹ́yìn ọba Sàlíù Adétúnjì tí wọ́n kọ̀yìn sí ọba Ọlákùlẹ́yìn tó lọ ìwà lára wọn tí wọ́n kóra wọn jọ pẹ̀lú Lékan Balógun kábíyèsí Ìjẹta nílẹ̀ Ìbàdàn Ládọjà nìkan ló dá dúró pé irọ́ o báwọn bàbá wa ṣe fi lélẹ̀ rèé àti ìlú tí sì ń tẹ̀lé irú ìlànà yìí bíi Mọ̀dákẹ́kẹ́ bíi Ọdẹ Òmu pé bọ́wá bá kú káwọn èèyàn máa sún káwọn èèyàn torí tó dẹ̀ fatilẹ̀ Ìbàdàn rèé àwọn tí wọ́n ní jọ̀bọ̀jọ̀bọ̀ lápá ńlẹ̀ Ìbàdàn àwọn jẹ́ àwọn tí wọ́n máa jagun. àwọn jagunjagun níjọba ìlú Ìbàdàn. àwọn níjọba ṣùgbọ́n níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ àwọn ò sí ń pọ̀ ọba. bẹ́ẹ̀ni. àwọn olóso àwọn olókoòwò àwọn àgbẹ̀ àwọn bọ̀rọ̀kìnní ìlú ní wà nípò baálẹ̀ nígbà náà lọ́hùn. àwọn tó jẹ́ jagunjagun kan wọ́n bẹ ń gbòòrò tẹ́pọ̀n ní ẹ̀sìn nílùú. ṣùgbọ́n gbà tọ́rọ̀ ogun tí wọ́n gbé ọ̀rọ̀ ogun tì tí àwọn òyìnbó pa ẹ mọ̀ para yẹn mọ̀ tara yín lẹ́rú mọ́ àwọn jagunjagun wa padà wálé so ṣé wọn àmọ́ wo àwọn tí wọn jọ ń kọ àwọn olóṣòwò lásán. àwọn làwọn wàá jẹ́ ṣòkòtò tí ń ṣiṣẹ́ àrán tí ń gbóko àwọn máa ṣiṣẹ́ fọmọ ẹlòmíì jẹ bàtà bá lọ fàyà dígun èèyàn máa jọ bẹ́ẹ̀ máa jọ láọba. kò rí bẹ́ẹ̀ ni wàá tún ètò ọ̀hún ṣe pé òkè tá a bá mú kan láti ọ̀dọ̀ ẹ̀yin baálẹ̀ ẹja mú kan ládọ̀ ẹ̀yin balógun ká máa mú bí ká máa mú bí. ẹnìkan jẹ́ àwádé ẹnìkan jẹ́ kílẹ̀ ọ̀fẹ́. kílẹ̀ ọ̀fẹ́ ẹja máa mú nígun. kọ́tùn òfósì jẹ́. kọ́tùn òfósì jẹ́ bí ẹ ṣe tó iyọ̀ fún wọn rèé àwọn tó wá kù lẹ́yìn wọn ẹ máa sún bọ̀ ẹ máa sún bọ̀ bóyá nípa kú ni o bóyá nípa àwọn nǹkan kan míì ni o gbogbo àwọn tó bá kù kọ́ máa sún bọ̀ bó lẹ́sẹ̀ wá máa mú ẹ máa ti po mọ́gàjì ilé yín ẹ máa ti mú. kíkọ́ jẹ́lé ni ó ti fọ́ kalẹ̀ nínú ilé wa o agboolé tiwa mọ́gàjì tá a fà kalẹ̀ rèé. Olúbàdàn ilẹ̀ Ìbàdàn tuntun ọba Rasheed Adéwọ̀lú Ládọjà ọdún 1980 ló di mọ́gàjì ńlọ bẹ̀rẹ̀ nípele àkọ́kọ́. ẹ rí i pé ọdún tá à ń sọ yìí ó ti ń lọ sí bí ọdún
márùndínláàádọ́ta kódà béèyàn bá fẹ́ wọ sí ọlọ́pàá iṣẹ́ ológun iṣẹ́ ìjọba 35 years péré lónìí eléyìí nìkan kọ́ o ẹ wò ní ogún ọdún sẹ́yìn ni wọ́n di pàǹpá tí wọ́n yẹ bàbá yìí sáà ní gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ níbi tí àwọn ọmọ sọta tí wọ́n jókòó sí ààyè tó yẹ kí abẹnugan ilé asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ nígbà náà lọ́hùn-ún Adeleke ọ̀rẹ́bù Adeleke ṣe dáadáa ó jẹ́ àwọn tí wọ́n lòótọ́ ọnú ọkọ̀ láti gbà kí wọ́n lọ́ bàbá yìí lọ́wọ́ sẹ́yìn láti yẹ̀ ń pò ṣùgbọ́n Ládọjà ibi tó jó lóòótọ́ dé báwọn kan ṣe máa ń fẹ̀sùn kan bàbá Adédìbú pé Adédìbú ló lé nípò wọ́n fẹ̀sùn kan pé Akálà àwọn ń lọ dalẹ̀ Ládọjà jẹ́ ń tó lóòótọ́ kì í fẹ́ máa tèkì chip kínní ó ní irọ́ o olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ńlọ́wọ́ ń di bí wọ́n ṣe yẹ mí sá. bẹ́ẹ̀ sì ni lóòótọ́. bẹ́ẹ̀ sì lórí torí pé ọ̀rọ̀ wà nídìí ẹ̀ lórí ọ̀rọ̀ àṣẹ sáà kẹta. bàbá sì jáde sí gbangba pé kò sí nínú ẹni tó wà nínú àkóso ńgbà náà tó lè sọ pé ó ń béèrè pé òun fẹ́ lọ lẹ́ẹ̀kẹta. ṣùgbọ́n láti dá lọ́jà àwọn tí ń bẹ nípò tọ́jọ́ máa lẹ kóòtù òjìire bíi sẹ́nẹ́tọ̀ Gbẹ́ngà Daniel Ògìdìọmọ gómìnà ìpínlẹ̀ Ògùn nígbà kan rí. bẹ́ẹ̀ni ní ẹgbẹ́ òṣèlú kan náà sì jọ wà ń gbà. Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà gómìnà ìpínlẹ̀ Ògùn àti àwọn èèyàn sankosanko míì ní apá ọ̀dọ̀ wa ń bí wọ́n gbéra nígbà tọ́rọ̀ bó tẹ̀tẹ̀ wọn lọ bá Ọbásanjọ́ láti bẹ̀ ẹ má bínú sí Ládọjà ẹ má bínú sí wọn. ó dẹ̀ sọ fún wọn mẹ́ pé mi ò bínú sí ọ lọ kọ́ ìfipò rẹ lẹ̀ ìyẹn lòun ní kọ́ ìfipò òun lẹ̀ o. wọ́n wá rí bàbá wa Jíbọ́lá ọ̀rẹ́ tímọ́tímọ́ Ọbásanjọ́ ni àwọn wá sọ fún wa pé kí lẹ́yìn ọmọdé yìí sí ẹ̀yin gómìnà gan lágbára lọ́dọ̀ yín bí Ajíbọ́lá ti sọ fún Rasheed Ládọjà nìyẹn ẹ sọ́sì kò tó yín kó le ẹdú lórí ẹsẹ̀ yín kò lè kọ́ wọn ní tí wọ́n mọ̀ sí sọ̀rọ̀ rẹ̀ ṣùgbọ́n òpin tọrọ ẹ̀ ń ṣe yìí ó jẹ́ ní tí ò bófin mu irú àwọn nǹkan yìí ó jẹ́ nǹkan táwọn èèyàn gbọ́dọ̀ mọ̀ pé àwọn àgbàlagbà wọn ní pé tí ọba kú ló ní gbókò òkè ọ̀hún ẹ̀rí pọ́rọ̀ ń bẹ́ẹ̀ gẹ́gẹ́ lórí ẹ wá rí gbogbo bàjẹ́ lọ́gbọ̀n máa jẹ́ bọ̀ o ààrẹ wa lónìí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu yìí máa gbìjọ ń jà ní gbogbo àwọn kan tí Bọ́lá Ahmed Tinubu ti ṣe náà ló náà ń jẹ yìí bẹ́ẹ̀ni tó jẹ́ pé kì í dáhùn èèyàn dá bùkátà wọn ká lọ ìpínlẹ̀ Ẹdó ni ká lọ sí ìpínlẹ̀ Ọ̀ṣun wa yìí ká lọ ìpínlẹ̀ Ọ̀yọ́ ká lọ sí ìpínlẹ̀ Oǹdó ìpínlẹ̀ Èkìtì ká lọ ìpínlẹ̀ Èkìtì láwọn tí wọ́n fẹ́ fọ́ lágbá lójú lọ́dọ̀ wa ní àyíntẹ́ pé Bọ́lá Ahmed Tinubu lórí ọ̀rọ̀ pé àwọn èèyàn ọmọ dìbò bàmùbàmù mọ́ tí wọ́n máa fi àtàǹpàkò kan dìbò bí ẹgbẹ̀rún Bọ́lá Ahmed Tinubu ló singularly stop ẹ láìsí inú àwọn tí wọ́n pè bí alẹ́ lọ́rọ̀ láti wáyé pé wọ́n bójútó foreign key expert àwọn tí máa ń yẹ àtàǹpàkò èèyàn wò tí ò bára mu ńlọmọ kan láti Germany wá ni láti orílẹ̀-èdè Faransé nígbà bá ti yẹ bí wọ́n bá kó káàdì bí ẹgbẹ̀rún bí gbálẹ̀ pélé ẹnìkan lòdì ìbò ń dàrú àwọn ẹ̀já mi ń nú ẹ̀ tó fẹ́ sọ ni pé Tinubu ó jẹ́ nìkan tó kópa tó jọjú ní àkógbà náà lọ fún Ládọjà ńgbà ṣètò ìgbẹ́jọ́ Tinubu bẹ̀rẹ̀ sí máa pe àwọn igbákejì ààrẹ wa àná tẹ́lẹ̀ àwọn gómìnà ìpínlẹ̀ Èkó nígbà kan rí mọ́sọ̀rọ̀ Rájí Fáṣọlá pẹ̀lú Yẹmí Ọ̀sínbàjò òru ló pè wọ́n pé wọ́n máa ti impeach Ládọjà eléyìí ìgbésẹ̀ alàgàmàsàsí ní síjọba àwarawa tí ẹni ìbá ń serú ẹ̀ tí wọ́n bá mú jẹ lọ Bọ́lá Tinubu mọ̀ pé ààrẹ gbà náà lọ́hùn olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ló ń putú kése bàbá Adédìbú. bàbá Ládọjà gan sọ nínú ọ̀rọ̀ wọn rí pé ìgbà tí gbogbo nǹkan dàrú ọ̀dọ̀ Bọ́lá Tinubu ló ń sá lọ pé Bọ́lá Tinubu kì í ṣe olóṣèlú ẹlẹ́yàmẹ̀yà torí pa méjì òjò sínú ẹgbẹ́ òṣèlú kan náà kò rí pé kó má gbìjà rẹ̀. now ẹja wa ti bí wò ó ìrìn àjò bàbá wa Adéwọ̀lú Ládọjà dípò ọba alóbìnrin látọdún 1980 lélẹ̀ tó túmọ̀ sí pé wẹ́rẹ́wẹ́rẹ́ lè kú jáwọ́ ni ipò ọba nípínlẹ̀ Ọ̀yọ́ nílùú Ọ̀yọ́ àbí nílùú Ìbàdàn àti káàkiri ilẹ̀ Yorùbá kì í ṣe nǹkan tí èèyàn máa ń kánjú tó bá jẹ́ sí ìdílé á sọ pé bàbá ti yẹjú ìdílé ilé kó lójú ọ̀nà ìdílé wa ni ó kàn lélẹ̀ tó túmọ̀ sí pé ìrìn àjò Ládọjà jìn ṣùgbọ́n nígbàgbọ́ ó sì farabalẹ̀ ó nígbàgbọ́ pé borí bá jọba ǹjẹ́ tó bá kàn mí tó lóun bá sọ pé yọ kàn mí kọ̀ọ̀kanjú ó mú mi rántí àsìkò kan tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ àná olóògbé Ajímọ̀bí tó fọwọ́ sí yíyan dídé àwọn olóyè kan ládé lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn olóyè èèyàn ń lójú ń kán ìdí tó ń kán wọn lójú náà ni pé ọ̀nà méjì sọ́ba o ìgbàwo ni ó tó wá kàn mí
tán sì fi lọ wọ́n pé ẹ̀yin náà jẹ́ kúkú dádé gbogbo wọn lọ́gbà Rasheed Ládọjà yìí nìkan náà ni ọgbà nígbà náà ló takò pé òun ò ní bá yín dádé o gbogbo àwọn tó kù wọ́n jọ sọ̀rọ̀ sígbà wọ́n sọ̀rọ̀ sẹ́yìn wọ́n gbadé òun ò gbadé lára sùúrù tá à ń sọ nípa ẹ̀ náà ni. kẹ́ẹ̀sì máa wò ó gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn òpó ríbitì inú àti akánjú yìí gbogbo wọn ní atẹ́rígbadé Olúbàdàn gbogbo wọn ló padà dé adé o. ọba Ọlákùlẹ́yìn yìí àti Lékan Balógun kábíyèsí Lékan Balógun akítẹ́ẹ̀kì ni wọ́n àwọn gan ni wọ́n jẹ́ àwọn ní sún lọ́wọ́ wájú jù torí lẹ́yìn sẹ́nẹ́tọ̀ Lékan Balógun ló tó kan sẹ́nẹ́tọ̀ Rasheed Ládọjà ní ipò yẹn lápá àtọ̀dọ̀ tiwọn ṣùgbọ́n lápá kejì ọba Ọlákùlẹ́yìn lọ́dọ̀ Balógun làwọn wà àwọn náà jẹ́ pé àwọn àti sẹ́nẹ́tọ̀ Lékan Balógun nẹ́jọ́ àlọ́wọ́ iwájú àwọn ni wọ́n kan jújù lára àwọn tí wọ́n jọ dìpàǹpọ̀ ọ̀hún ọjọ́ tí wọ́n fẹ́ fún aládé nìkan tẹ́rí gbà sọ ṣùgbọ́n sẹ́nẹ́tọ̀ Rasheed Ládọjà Olúbàdàn ilẹ̀ Ìbàdàn tuntun wọ́n wò pé kò sí ti àìkánjú tùlú ọ̀ràn kódà nígbà tí wọ́n fẹ́ yanjú aáwọ̀ tí ọba tí wọ́n bẹ̀rẹ̀ ọ̀tẹ̀ lórí rẹ̀ ìyẹn ọmọ Látúnjí ọmọ Balógun ọba Sàlíù Adétúnjí nígbà tí bàbá tẹ́rí gbà sọ tí wọ́n fẹsẹ̀ pa àǹfààní wà fún ọba Adéwọ̀lú Ládọjà láti gba ipò Olúbàdàn ilẹ̀ Ìbàdàn bàbá nírọ́ ìtọ̀sọ̀lẹ̀ lọ́yọ̀ọ́ mo ní àwọn méjì níwájú bí wọ́n bá lè gbà láti gbé adé orí wọn ilẹ̀ o kí wọ́n máa bọ̀ lórí ìtẹ́ wọ́n díbọ́n wọ́n gbadé lẹ̀ ṣùgbọ́n gbà wọn padà tí wọ́n gbadé ọ̀ǹtán wọ́n tó gàn yẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí máa ṣe wọ́n hun ètè débi pé tí Ládọjà gan ọba kọ́kọ́ gba détàn náà gbà yìí pé kò ní láǹfààní àti Olúbàdàn wọ́n ní àti ìhun kìíní sínú ìwé báyìí lọ wọn tí wọ́n ṣe ṣe. bàbá wa Ládọjà yarí ó lòun ò ní gbà pàpà síbẹ̀síbẹ̀ náà pẹ̀lú ẹ̀bẹ̀ pẹ̀lú àrọwà torí wọn ò lè jẹ́ ọgbà wọn ò lè jẹ́ ó débẹ̀ adínàgbò òkú nù kẹ́ ẹ máa rí òótọ́ ọ̀nù ṣùgbọ́n bí bàbá ṣe débẹ̀ fúnra yìí pẹ̀lú ìjọba tuntun tó dá nípínlẹ̀ Ọ̀yọ́ wọ́n jọ fọwọ́sowọ́pọ̀ wọn ò má tó dúró rí padà kò sí ní tó burú jù o tílẹ̀ Ìbàdàn bá ní ọba tó pọ̀ torí pé ìjọba ìbílẹ̀ mọ́kànlá níbẹ̀ nílùú Ìbàdàn ìjọba ìbílẹ̀ mọ́kànlá. kò sí wá sí tó burú jù nínú ìjọba ìbílẹ̀ míì láwọn ìlú míì nínú ìjọba ìbílẹ̀ ẹyọ kan àwọn àmọ́ lọ́ba mẹ́wàá ń bẹ̀ lélẹ̀ tó túmọ̀ sí pé tí wọ́n bá lọ́ba kọ̀ọ̀kan ìjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan nílùú Ìbàdàn kò sí nǹkan tó burú ń bẹ̀. ẹ já wá wò báyìí ọba Rasheed Adéwọ̀lú Ládọjà wọ́n ti dọba gẹ́gẹ́ bí ẹni tó nírìírí tó ti ná gbára ná gbòòrò nẹ́sẹ̀ kòkó nọ́nà jíjìn ìrírí òṣèlú ìrírí nípa bá a ṣe gbáyé ìrírí àgbà látọjọ́ tó pẹ́ ǹjẹ́ àwọn nǹkan kan wà tá a lè pè ní dàgbàsókè tó tún yẹ kí ọba ìlú mú bá ìlú Ìbàdàn torí àfọkànsí pé ìlú Ìbàdàn ti dàgbàsókè fúnra rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ a sì nígbàgbọ́ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí mú dàgbàsókè bá lò ìjọba ni wọ́n láǹfààní sí ǹjẹ́ ó ní àwọn àǹfààní tí ìlú Ìbàdàn máa jẹ lára kábíyèsí ọba Rasheed Adéwọ̀lú Ládọjà. bẹ́ẹ̀ ni mo kí ẹ̀yin olólùfẹ́ wa lẹ́ẹ̀kan sí ọba Adéwọ̀lú Ládọjà ìyẹn kọ́ mọ́lẹ̀ kí n fi lè jó mọ́ná lẹ́gbẹ̀ẹ́ kan lọ́sẹ̀ tó kọjá lọ ẹni tó jẹ́ olùkọ́ àgbà iléèwé Ìbàdàn boys ó ṣàbẹ̀wò sí bàbá ó kí wọn gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ iléèwé ọ̀hún àtolùkọ́ ẹ má jẹ́ àgbàgbé lẹ́nu lọ́lọ́ yìí nínú àwọn Olúbàdàn tí wọ́n jẹ bíi 3, 4, 5 sísìn ọba Lékan Balógun olùkọ́ ni lẹ́kítọ́rà ni kódà lẹ́kítọ̀ ní ìlú òyìnbó bẹ́ẹ̀ ni Adéwọ̀lú Ládọjà níbẹ̀rẹ̀ sí ayé wọn gangan tíṣà ni wọ́n nílé ìwé ìkan náà ọba wa Olúgadé Odùlànà tí mo sọ yìí olùkọ́ ni wọ́n kí wọ́n tó lọ jọ́ ilé iṣẹ́ ológun kí wọ́n tó lọ ṣe ọmọ ilé aṣojúṣòfin ilẹ̀ yìí kan tó wá dọ̀bàdàn ìyẹn ọba Olúgadé Odùlànà bàbá ó ní pé tóun bá ti gbadé wọ́n padà sí ilé ìwé láti bọ́ jẹ́ ẹ̀kọ́ kan òun máa kọ́ àwọn ọmọ lẹ́kọ̀ọ́ pé ó jẹ́ ní tó wù àwọn púpọ̀ pé káwọn ilé ìwé ti fún aláṣẹ irú ẹ̀ àwọn ọmọ wa kún àmọ́ eléyìí nìkan pé mọ́jì àgbáyé pé padà kò inú ìṣòwò ni ìlú mọ̀ká tó mọ̀ ń po òkòwò ni bóyá dídálé sẹ́lẹ̀ ni o ojú wọn tó lé ó tó ta kápẹ́ ń pọ̀rọ̀ òṣèlú ni láì fi wá làgàmà àṣẹ tàbí wà gidi dàgùdà pálí tènú mi ni mo ṣe fẹ́ kó rírè gbogbo ẹ̀ ló yé wọn ìlú Ìbàdàn àgbọ̀ yóò tó mọ́ torí pé tẹ́ ẹ bá wò lónìí gbogbo Ìbàdàn lọ tẹ́wọ́ gba ọba Adéwọ̀lú Ládọjà wọ́n fẹ́ràn bàbá púpọ̀ jù àwọn àṣemọ́ bábọ̀ rẹ̀ yẹn ni làwọn yẹn fẹ́ràn rẹ̀ kì í ṣe pé àbàkú máa ń háwó máa ń fọ́nwó kódà prudence rẹ̀ pé èèyàn wọ́n mẹ́fẹ̀ẹ́ lè máa ṣàpèjú wọn láwọn. wọ́n máa ń pè wọ́n ní akágọ̀ wọ́n ní bàbá máa ń diwọ́ báyìí ni. ṣùgbọ́n síbẹ̀ àwọn ẹ̀sìn fẹ́ràn rẹ̀. nígbà tó ń ṣòṣèlú gan bàbá yìí ṣe olóṣèlú tí máa ń fọ́nwó. tí máa ń fọ́nwó. kódà ẹja ṣe báyìí
gẹ́gẹ́ bí ọmọ sí baba ìmọ̀ràn fún bàbá wa Adéwọ̀lú Ládọjà àti fún ìlú Ìbàdàn. bẹ́ẹ̀ ni kábíyèsí ọba Adéwọ̀lú Ládọjà ẹ pẹ́pẹ́pẹ́ o bí àwọn baba ńlá yín o lórí ìtẹ́ eléyìí tí ó dáa jù kájọṣepọ̀ kó wà láàrin ìjọba àti ìtẹ́ Olúbàdàn eléyìí tí ó mú ìdàgbàsókè tó lọ́rìn bá àwọn ọ̀dọ́ tí wọ́n rin mẹ́rin ṣe gbòókè kí ìyàfẹ́yìn tẹ́gun fi sọ kó dé bá ọ̀rọ̀ àwọn ọmọ sọ́ta eléyìí tí wọ́n ti fi àwọn agboolé kọ̀ọ̀kan kẹ́yìn ṣe bùdóńdó eléyìí tí ó máa múlò ọ̀hún tí ó máa sọ lóko eléyìí tí ó dúró re àwọn ọjà kí yàtọ̀ kó dé bá làásìgbò àti àìgbọ́ra ẹni yé láàrin àwọn ẹ̀yà ará àpò òkè ọya àtàwọn ilẹ̀ káàtó jíire eléyìí tí máa ń sọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan kó dòun gbàgbé kójú lílọ̀ wà láàkó tí eléyìí tí wọ́n tó fi kún ẹni kí Ìbàdàn kó láfojúsùn lójú náà ti ní pé ìdásílẹ̀ ìpínlẹ̀ Ìbàdàn eléyìí tí àwọn màlúù ti ń pòǹgbẹ́ láti ojú pẹ́ wá torí pé láàkó ta ní ààrẹ tọ́jú ọmọ kóòtù òjìire ká lo àǹfààní àwọn àtẹ̀jọpọ̀ tí mẹ́lẹ́ àwọn àtàrẹ. Ọlọ́run ràn wá lọ́wọ́ ìgbàgbọ́ tèmi ni pé kò sí ẹni tọ́jà rẹ tí èèyàn lè ní ìpínlẹ̀ torí pé àwọn kan ló ti jà rẹ tẹ́lẹ̀ kí wọ́n tó fún àwọn láwọn ìpínlẹ̀ tí wọ́n fún wa tí ò bá tásìkò láti dá ìpínlẹ̀ sílẹ̀ wọn yìí dálẹ̀ ìlú Ìbàdàn ti tó láti ní ìpínlẹ̀ tí wọ́n. ní àdọ̀ tèmi mo gbàdúrà wípé kí kábíyèsí ó pẹ́ kí wọ́n gbó bí Olúgbòǹgbò ti gbó kí wọ́n gbó bí Olúgbòǹgbò ti gbó kí wọ́n gbó bí àwọn àgbà kan tán gbó títí fọmọ wù sóńdè sọ́rùn ọmọ wù ọ̀njẹ títí ọjẹ dọkẹnẹ lágbára Ọlọ́run ìlú Ìbàdàn ò ní bàjẹ́ o àbámọ̀ wípé kí ló jọba sí òní jẹ́ ìpín yín lágbára Ọlọ́run in tó múnú mi dùn náà ni pé àti kábíyèsí Olúbàdàn àti gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn méjèèjì gbé bàbá sọmọ náà ni wọ́n. torí kábíyèsí gan ni gómìnà fi sẹ́rí padà láti ẹnu ìsinmi lẹ́nu iṣẹ́ gómìnà ti wà ní ìsinmi tẹ́ pé igbákejì gómìnà ní tukọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ kódà gómìnà kọ́ọ̀tẹ̀ ṣọ́ọ̀tì ni pé ìgbàdé kábíyèsí gbọ́dọ̀ má sí gbọ́dọ̀ wà mí. ọwọ́ mi ló ti yẹ kó wá kó lè wọ̀n rẹ́kọ̀d torí pé ìlú Ìbàdàn make history gómìnà náà fẹ́ make history. gómìnà sẹ́nitọ̀ ọ̀hádì Olúbàdàn. orí ọ̀fẹ́ tí ò lẹ́gbẹ́ ni orí ọ̀fẹ́ tó jẹ́ pé Ọlọ́run ò pín kárí ni. Àkàndá Ọ̀rọ̀ Awikonko ṣẹ́ gbàgbé ojú abẹ lẹ́tọ̀ ètò lójú abẹ ìṣẹ́jú kan kákan sẹ́mi mu náà ni à ń padà bọ̀ God bless you.